pé àwọn náà sọ pé àwọn náà lọ́wọ́ ṣe wọn tó wá fẹ́ mọ́ ṣó gbogbo olúwa pé àwọn náà fẹ́ tún lù tó ẹ sì jáde ò sọ̀rọ̀ ẹ̀yin yìí náà lẹ́sìn kọ́kọ́ mọ́ dúró síwájú kábíyèsí ẹ̀yin lẹ́mọ̀ yín ọba wọ́n sì ń bú ọba ẹni opportunity rédíò ẹ̀ fi sọ̀rọ̀ ẹni opportunity kíkọ́ ẹ̀ ò lè kọ́ gbogbo evidence tẹ́wọ́n ayé ti lé nífẹ̀ẹ́ pé àwọn Obama ti lọ sí court ẹ̀kọ́ ẹ̀ mú jáde bẹ̀rẹ̀ látòrí Parakoyi tó fi dórí Jimọkọla èwo ló ní ìsí yín ta ni nínú yẹn lé ọ̀nà ọmọ bí Yunus àti ṣe wá kí ló jẹ́ ìfi sọ̀rọ̀ Alhaji Monsuru sọ pé ọmọ yìí àwòtí rẹ̀ tó ti wá prove fún mi pé ọmọ yìí ò kí sọmọ nulé ẹ̀yin tẹ́ lọ́ọ̀rẹ́ mú wá ẹ mọ̀ pé kí sọmọ nulé ẹ ò ṣe padà lọ́kẹ́ lọ́ọ̀rẹ́ bá Alhaji Monsuru kẹ́ sọ pé ọmọ yìí kí sọmọ ẹ jáde sí gbogbo ayé kẹ jáde sórí kámẹ́rà báyìí kẹ́ pé Alhaji Monsuru ẹ foríjì wa o àwa la mú wa apàdà discover pé kí sọmọ nulé ni o ẹ foríjì wa ẹ wá sọ fún gbogbo ayé báyìí pé tó ẹ̀yin ti sọ fún gbogbo ayé ní ìsìn pé ọmọ yìí sọmọ nulé káwá wò tá Alhaji Monsuru ọba níjàwọ nígbà náà ni gbogbo yẹn sẹ̀ mọ́ bọ́ Alhaji Monsuru ṣe méjì pẹ̀lú Alhaji Monsuru that was the same thing he told me nínú fídíò tí Alhaji Monsuru ṣe mọ Alhaji Monsuru pé up till now kò tí ì sẹ́ni tó ti convince àwọn beyond reasonable doubt ta ló convince Alhaji Monsuru beyond reasonable doubt láti pé k'Alhaji Monsuru ọgbà ipò ọmọ nílẹ̀ ayélujára ni ẹ wọ́n forí pamọ́ kálẹ̀ káàkiri tí wọ́n bá ti fẹ́ mọ sọ̀rọ̀ nípa àdúgbà ẹ̀yin náà ni wọ́n mọ̀ bá wájú tó bá ti débi pé àwọn èèyàn rẹ̀gẹ̀dẹ̀rẹ̀gẹ̀dẹ̀ máa ń bọ̀ níwájú ẹ̀yin lẹ́wà kó sínú àìkẹ́bá ẹwà mọ̀ ṣe bí èèyàn rẹ̀ kan lójú everybody tó jẹ́ pé ilẹ̀ dàdúrú èmi somebody like me kò sí nǹkan kẹta nìkan lè fi mi ṣe mo ti bó ń dùn mí ni torí pé tí ẹ ò bá mọ tẹ́ tó bá jẹ́ pé ẹ ò tó padà síbi kẹ́ ẹ mọ ṣàbòsí ìrìn ni débi pé ẹ fẹ́ ṣàbòsí ni kò sẹ́ni tí ó gbọ́ ẹ wá jáde ẹ ò wá lè sọ̀rọ̀ Alhaji Monsuru wọn sọ pé àwọn ta ló gbé wa kí ló dé tẹ̀ fi lè jáde pẹ́yìn lẹ gbé wa ṣé Jimọkọla fẹ́ sọ pé òun ọmọ bí Yunus àṣẹ wa ni bó ṣe wá ni àwọn voice note tí wọ́n play kálẹ̀ káàkiri tí mo lè gbé fún gbogbo ayé kí ló dé mo fi lè play rẹ̀ fún kábíyèsí kí ló dé tí mo fi lè play rẹ̀ fún àwọn Etihad nínú àfíà kí ló dé tí mo fi jókòó níbi ìjókòó pẹ̀lú àwọn rọ́bítà láti play rẹ̀ fún wọn ní rọ́bítà ẹgbọ́rọ̀ yìí nígbà tí àwọn Etihad tó jẹ́ pé táwọn ti South West tán fi wá ṣe àwọn kan ṣe pẹ̀lú ọlọ́run lọ́mọ ẹrú ẹ̀ gbogbo àwọn voice note tó wà lọ́dọ̀ Jimọkọla kí ló dé tí mo fi play rẹ̀ fáyé tí wọn ọmọ bí Yunus àti ṣe wá ni ẹ̀sìn sáré pé kọ́mọ́ bàjẹ́ ẹ̀ẹ́dẹ̀kùn push Ogbomọṣọ sínú problem ẹ̀sìn fún dáná mi lábẹ́nú ẹ̀wọ̀n forí àwọn èèyàn dúrí ara wọn torí pé kọ́mọ́ bà mọ̀ pé gbogbo ayé mọ̀ pé yìí ni àwọn tí máa ń bẹ̀rù iná èmi somebody like me I fear no man gbogbo àwọn tí mo kọ́kọ́ respect tẹ́lẹ̀ tó máa ti bá mi sọ pé mo ti wá padà discover pé kì í sáwọn ẹni tí mo lè respect àwọn tó yẹ pé irọ́ àbúrò irọ́ ọmọ ni fún mi mo dẹ̀ mọ gbọ́rọ̀ sí wọn lẹ́nu mo mọ respect mo wá rí wọn pé àsáwọn gánà irinṣẹ́ yìí ni wọn. bọ́bá tẹ́ nínú everybody kò lè tẹ́ nínú mi àti tẹ́ bá tó jáde tẹ́ bá sọ fún gbogbo ayé pé bó ṣe jẹ́ nìyí bí n tẹ́ ẹ̀rọ tẹ́ fi mú Yunus wá nìyí torí gbogbo bẹ́ẹ̀ ṣe praise rẹ̀ gbogbo bẹ́ẹ̀ Alhaji Kasimu Jimọkọla má ṣe praise rẹ̀ nínú one of the voice note lọ́kọ̀ tí mo release ẹ̀ pé ha nílé ayélujára kò tí ì ṣirú yín pẹ̀lú quality tẹ́ níyì pẹ̀lú kìnnìkan tí wọ́n hype ẹ̀ tí Yunus àfi béèrè pé bóun náà sì yẹn tuntun àni ọjọ́ ọgbẹ́ tí ayélujára àti parí yẹn ìbáwọn èèyàn kan ti fún wọn tó sáàdì fún wọn lówó ni I had it from him I'm just saying it for the first time from him kìí ṣe pẹ́lú mi ló sọ fún mi from Jimọkọla he played for me I had it lóde àrẹ̀mọ I had it from him ẹ wá ń tẹ́ ní sorúkọ ẹ̀yin lẹ́ bàdújẹ́ ẹ wá tó wá lọ́ọ̀rẹ́ mú pẹ́ǹtì dúdú ẹ wá ń pẹ́ǹtì olúwa rẹ̀ tábàtì ní fáàtì dẹ́rẹ̀ lábẹ́lá ti lè sọ̀rọ̀ jù ẹ má dùkọ́ sọ̀rọ̀ mọ́ ìfi yín mẹ́kẹ̀ owó ni ìfi ṣe kíni ẹ̀ wọ́n tó ń gọ́ àwọn tẹ́ ń gọ́ sí ìbùsí báwọn náà bẹ́ẹ̀ náà náà ṣe sọ jáde àwa pé àpèmọ́ra it's late gbogbo kò sí rẹ̀ tẹ́lẹ̀ sámọ́nìsìn it's late tó ló ti dọ̀rọ̀ court tán bá parí ẹ̀tàn ìbò lẹ́fẹ́ fojú sí tẹ́ bá lẹ́ kó jáde tẹ́nìsìn afẹ́kẹ́ níyì ni láìfẹ́kẹ́ kó jáde tẹ́lẹ̀tẹ́lẹ̀ tẹ́ ẹ̀kọ́ tẹ́ ẹ̀wò kó jáde ó ti jáde lẹ́nu wa ní ìsìn tó bá jáde ní ìsìn wípé torí lọ́ba ní ká fi sọ ni bẹ́ẹ̀ sì sọ jáde gbogbo ẹ̀yìn rẹ̀ ti mọ̀ fún pé lọ́ba ní ká kúkú ti sọ̀rùn ní kó jáde látijọ́ yìí tí mo bá fi blackmail wọn kọ́ lọ́wọ́ bá kó gbé nǹkan tó blackmail mi kó gbé jáde bá mi ní kíákíá ní jìnnà kọ́mọ jìnnà lọ títí ẹ wo èmi nìkan
mo wé mi nìkan náà máa sì lọ so don't say because dédé ìṣẹ̀ṣe ní lọ́ba níka ṣẹ̀ṣe pẹ̀lú èdè tó ṣẹ̀ṣe mo ṣẹ̀ wá hate mi ọ̀gbọ́n ṣe mọ́ èmi did I see somebody liking me did I see somebody loving me lẹ́yìn ọlọ́ọ̀bá tó dá mi I don't fear any man tí oore mi bá wà lọ́dọ̀ rẹ̀ ó fẹ́ o kọ̀ kó tó jáde láyé wá ṣe fún mi àfi tí ọba sí lọ́dọ̀ rẹ̀ lókù tọ́lọ̀ bá fi àánú mi ṣe lójú lókù ní tí mo bá rí tí ọba fi sọ́dọ̀ rẹ̀ lókù ẹ ò lè bàlújẹ́ kẹ́tọ́ lọ ní mọ́ blackmail ìlú including Parakoyi himself a ṣe sọ fúlàní fún wọn pé dákẹ́ kí nìyí kó má rí báyìí ẹ come out pé nǹkan tó jẹ́ kẹ́ ṣe nǹkan tẹ́ ṣe tẹ́ǹgbà náà nìyí in tó ṣẹlẹ̀ ní kó burú jù at that time there was a time lórí platform wa tí mo ti ọmọ ti